ẹ jẹ́ kí a lọ ẹ jẹ́ kí a lọ jọ kẹ́ tó máa wo ràìrà bí aláìmoore. Oyin níbo ló mú ọkú lọ. sílẹ̀ ìjọkú gidi lójú yín báyìí. ẹ wò á lọ sí C&S Wonderful Mountain òru àbáyọ night of divine breakthrough níbi tí Ọlọ́run ti yanjú ìṣòro gbogbo ènìyàn. Ó yá come back. No, we are not coming back. We are going. Ó kárí ọmọdé yìí. Òru àbáyọ orúkọ ṣoṣo tí Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ láti máa ṣẹ́ ogun ọjọ́ pípẹ́ pẹ̀lú ègún ìrandíran fi ayọ̀ dípò ìkorò. Lẹ́yìn àràgbá yamuyamu àdúrà òru àbáyọ sílẹ̀ rí máa ń tẹ̀lé rẹpẹtẹ. Èmi ò mà ríru Ọlọ́run èyí rí o. Ìgbàlà, ìwòsàn, ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó yá ẹ jẹ́ kí a lọ pàdé Ọlọ́run alágbára pẹ̀lú àwọn ẹni àmì òróró rẹ̀ lábẹ́ àkóso wòlíì àgbáyé ni Prophet Iyọlá Olúwagbénga Wonderful. Ẹ̀mẹ́rin lọ́dún ni àdúrà yìí ó máa kù gírírírírírí. January 17th, April 17th, July 17th àti October 17th nínú gbọ̀ngàn ìjọ wa C&S Wonderful Mountain Church Òkè Ìrùn ní ìjọba ìbílẹ̀ Bolúwadúró Ọ̀ṣun State Nàìjíríà. Fún ìwádìí 08066589395. Nítorí pé lẹ́yìn àdúrà òru àbáyọ. Congratulations! Ọ̀nkú ti àánú gbà. Orin hallelujah ni o.